ọ̀rọ̀ arábìnrin Naomi la fẹ́ sọ lónìí. Níbo la máa ti bẹ̀rẹ̀? A máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn pásítọ̀ tó ń sọ̀rọ̀. Ẹ̀yin pásítọ̀ wa, Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o. Ṣé ẹ rí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká máa sọ reality, ẹ má jẹ́ ká lo ẹ̀tanú. Bóyá ẹ ti ní ẹnìyẹn sínú tẹ́lẹ̀, àbí bóyá ẹnìyẹn ti ṣẹ̀ ẹ́ tẹ́lẹ̀. Ẹ wá wò ó pé wẹ́n jẹ́ kí n lo opportunity yìí láti dákún ìṣòro ẹnìyẹn. Nítorí pé kí ni? Ẹlẹ́ran ara ni gbogbo wa o. Ẹ jẹ́ ká kíyèsára púpọ̀. Ọlọ́run ká kọ́ wa mọ̀ ẹ́ sí. Nítorí pé ẹni tó bá sì wà láyé kò kọjá àdánwò. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ̀kọ́ tó pọ̀ ló kọ́ gbogbo wa o. Kò sẹ́ni tó yọ sílẹ̀. Now, ṣé lóòótọ́ ni arábìnrin náà lo àwọn ọmọ náà ni? Rárá o. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí lọ́pọ̀ díẹ̀ o. Ṣé rí ìṣòro tí arábìnrin yẹn kó sí yìí, ó máa bọ́ ń bẹ̀. Ṣùgbọ́n ó máa jìyà díẹ̀. Ìyà kí ló fẹ́ jẹ? Ìyà ìgbọ́ràn ni. Àti àìtẹ̀lé àṣẹ Ọlọ́run. I come again. Arábìnrin náà máa jìyà díẹ̀, but ó máa bọ́ nínú ọ̀rọ̀ náà. But ìyà ó máa jìyà díẹ̀. Ìyà kí ló fẹ́ jẹ? Ìyà tó máa jẹ ni wípé ó kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn Holy Center nígbà tí mo gbọ́ nǹkan tí àwọn wòlíì sọ nípa arábìnrin náà, mo béèrè lọ́wọ́ àwọn Holy Center wípé ṣé lóòótọ́ ni nǹkan tí àwọn wòlíì sọ? Wọ́n ní irọ́ ni. Wọ́n ní Ọlọ́run ló na arábìnrin náà nípa sán. Mo wá ní lọ́nà wo? Wọ́n ní wọ́n ti sọ fún arábìnrin yìí ti pẹ́. Àti ìyá tó bí lọ́mọ wípé ẹ̀dá arábìnrin náà kò fẹ́ ariwo. Ẹni tí tó bá ti jọ mọ́ ariwo wípé ẹ̀dá ẹ̀ ò fẹ́. Ṣùgbọ́n àwọn tó ń advice arábìnrin náà ọ̀tá ni wọ́n jẹ́ sí arábìnrin náà. Àwọn ọ̀tá ògo, àwọn ni advice arábìnrin náà. So ìdí nìyẹn tí pàṣán fi nà. Lẹ́yìn tá a wá kó lọ́dọ̀ àwọn Holy Center, mi ò rò pé arábìnrin yìí, mi ò rò pé Kristẹni ni. Wọ́n kàn ń sọ pé Kristẹni ni wọ́n. Torí pé tó bá jẹ́ Kristẹni, nǹkan tí wọ́n lọ ṣe ní Ìbàdàn ó tàpá sí òfin Ọlọ́run. Kí ni òfin Ọlọ́run sọ gẹ́gẹ́ bí Kristẹni tó bá fẹ́ ta àwọn ènìyàn lọ́rẹ? Ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣí Bíbélì ń sí 1 Timothy, Matthew chapter 6. Ó yẹ kí n gbé ẹ̀yin ènìyàn wá síwájú mi ká bá mi kà ní. But mi ò fẹ́ distraction lálẹ́ because iṣẹ́ tá rán mi pọ̀. Matthew chapter 6 verse 1 to 4. Ẹ gbọ́ ọ̀pọ̀ tó sọ. Ó yá ká loud. Ẹ kíyèsí ara. Ẹ kíyèsí ara. Kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn. Ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú àwọn ènìyàn. Kí a bá lè rí yín. Kí àwọn èèyàn bá lè máa rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀. Ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run. Arábìnrin ẹ ò ní èrè kankan lọ́dọ̀ Ọlọ́run. Iwájú àwọn ènìyàn nìkan lẹ ti léèrè pé màmá nìyẹn, màmá ló pín 1 million, màmá ló pín 10 million, màmá ló pín gbá. Ìyẹn ò kí ń ṣe ti Kristẹni, kò sí nílànà Kristẹni. Ká. Nítorí náà nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ. Ìgbàkígbà tẹ bá ti fẹ́ ṣe ìtọrẹ àánú yín mà. Má ṣe fún fèrè níwájú rẹ̀. Ẹ má fún fèrè níwájú ẹ, má lọ sórí rédíò. Dúró. Olúpẹpẹ dáwàjà, olúpẹpẹ kàkàkà lójú ogun lé. Ẹ ò kí ń ka Bíbélì ní ṣọ́ọ̀ṣì yín ni. Ìgbàkígbà tẹ bá fẹ́ ṣe ìtọrẹ àánú yín, ẹ má fún fèrè níwájú ẹ. Ká. Bí àwọn àgàbàgebè tí ń ṣe ní sínágọ́gù àti ní ìta. Àwọn alágàbàgebè ènìyàn ló máa ń ṣe bẹ́ẹ̀. Dúró. Olúpẹpẹ dáwó. Bẹ́ẹ̀ ṣe lọ sórí rédíò tẹ lọ pariwo yẹn, Ọlọ́run fẹ́.
ẹ̀dá yín fúnra yín ò fẹ́ ẹ̀dá yín fúnra yín ò fẹ́ ariwo wọ́n sọ fún ìyá yín wọ́n sọ fún ẹ̀yin náà ṣùgbọ́n lójú ara yín ẹ fẹ́ oppress àwọn kan kò yẹ kó rí bẹ́ẹ̀ ká kí wọn kí ó lè gba iye ènìyàn. ẹ má ṣe fún fèrè níwá tó padà sí ẹ̀yìn díẹ̀. má ṣe fún fèrè níwájú rẹ̀. tó padà bẹ̀rẹ̀ kí. nítorí náà nígbà tí wọ́n bá ń ṣe ìtọrẹ àánú rẹ̀. nítorí náà nígbà tí wọ́n bá ń ṣe ìtọrẹ àánú rẹ̀. má ṣe fún fèrè níwájú rẹ̀. má fún fèrè níwájú ẹ o. bí àwọn àgàbàgebè tí ń ṣe níwájú ní sínágọ́gù àti ní ìta. gẹ́gẹ́ bí àwọn àgàbàgebè ṣe máa ń ṣe ká. kí wọn kí ó lè gba iye ènìyàn. kí àwọn ènìyàn bá lè máa yìn wọ́n ká. lóòótọ́ ni mo wí fún yín. lóòótọ́ ni mo wí fún yín. wọ́n ti gba èrè wọn náà. ẹ ti gba èrè yín náà o ká. ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe ìtọrẹ àánú rẹ̀. nígbà tó bá fẹ́ ṣe ìtọrẹ àánú rẹ̀. má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kó mọ nǹkan tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe ká. kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. kí ìtọrẹ àánú rẹ kó lè wà ní ìkọ̀kọ̀ kò ní ìdí kí gbogbo àgbáyé mọ̀ wípé ẹ̀yin lẹ fẹ́ pín nǹkan náà. ẹ lè lọ sí àwọn ṣọ́ọ̀ṣì yẹn kẹ́ fún pásítọ̀ ẹbẹ̀ ní 10 million kó bá yín pín fáwọn ènìyàn wọ́n máa pín tán. ká. bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀. bàbá rẹ tó mọ̀ wípé ẹ̀yin lẹ fún pásítọ̀ yẹn ní ìkọ̀kọ̀ ẹ̀yin lẹ fún àfáà yẹn ní ìkọ̀kọ̀ ẹ̀yin lẹ fún aláwọ̀ yẹn ní ìkọ̀kọ̀ pé kó pín fáwọn ènìyàn ká. ohun tìkára rẹ̀ yóò san fún ọ ní gbangba. ohun tìkára rẹ̀ á wá san fún ẹ ní gbangba. Somebody shout hallelujah. Erin wo ìyà. Ẹgbẹ́ Ọlọ́run tóbi sẹ́. Allahu Akbar. Ìyà tẹ́ ń jẹ nìyẹn o. Torí ìgbésẹ̀ tẹ́ gbé tapa sí òfin Ọlọ́run. Ó dẹ̀ tapa sí ẹ̀dá tẹ́ gbé wá sí ayé. Ẹ̀dá yín ò fẹ́ ariwo. Ìdí nìyẹn tí Ọlọ́run fi àyè sílẹ̀ kó lè kọ́ yín lẹ́kọ̀ọ́. Inú ìṣòro tẹ́ wá há sí yìí ẹ máa bọ́m̀bẹ̀ láìpẹ́. Ṣùgbọ́n tẹ́ bá ti jáde kẹ́ sí àwọn àtúnṣe ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ ìyá arábìnrin náà kẹ́ pè sí àfiyèsí kẹ́ tọ́jú fídíò yìí dé wípé nǹkan tí ọba Solomoni sọ lélẹ́yìí nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Ní báyìí a wá padà sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà torí mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní ọmọdé òkè mọ ẹ̀kọ́ ẹ jẹ kó má ra lọ́wọ́. Ṣùgbọ́n kó tó di pa máa padà sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà gbogbo ẹ̀yin tí ọmọ wọn tí wọ́n tẹ ọmọ wọn pa a bá yín kẹ́dùn tó pọ̀ kò sí òye tí a lè fún yín tó lè tó àwọn ọmọ náà eléyìí tó jù nínú àwọn ọmọ yẹn wọn kì í ṣẹgbẹ́ Naomi olórí Naomi èmi wà nínú àwọn ọmọ yẹn tó ì máa jẹ president àwọn ọmọ tó kú yẹn. Èmi wà nínú àwọn ọmọ yẹn tó ì máa jẹ governor. Èmi wà nínú àwọn ọmọ yẹn tó jẹ́ wípé wọ́n sì máa di rep. Ṣùgbọ́n nǹkan tó ti bàjẹ́ kò sátúnṣe mọ́. Ó ti bàjẹ́. Ìyá arábìnrin tí ìkankan tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n ìyá arábìnrin Naomi Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o. Ọ̀rọ̀ tí ẹ sọ lórí íńtánẹ́ẹ̀tì kún díẹ̀ káàtó. Àwọn ọmọ tó kù yẹn ẹ kàn sọ̀rọ̀ wọn briefly ni ó dà pé ọmọ tí yẹn ló dùn yín jù kò yẹ kó rí bẹ́ẹ̀. Orí òjò rí lọ. Olórí Naomi kò tó gbogbo àwọn ọmọ tó kù yẹn kò tó ẹyọ gangan nínú wọn because nǹkan tóun ti jẹ́ àti mọ́ a ò mọ nǹkan táwọn ọmọ yẹn máa jẹ́ lọ́la. Ó máa nídìí kẹ́ padà wá sí program tẹ̀sí yẹn. Ṣùgbọ́n ẹ̀yin ìjọba Nàìjíríà mo máa fẹ́ gbà yín lámọ̀ràn kan mà ní. Àmọ̀ràn yẹn ni wípé tí ẹ bá gbé arábìnrin yẹn sínú ẹ̀wọ̀n gbére kò lérè o. Tẹ́nìkan lọ yẹgi fún arábìnrin náà kò lérè. Nítorí wípé kì í ṣe wípé ó mọ̀ ẹ́ mọ̀ pa wọ́n. Kì í ṣe pé ó yìnbọn pa wọ́n. We call nǹkan tó ṣẹlẹ̀ yìí coincident ni. Ó dẹ̀ wà nínú Bíbélì náà fún ẹ̀yin tẹ́ bá jẹ́ Kristẹni. Nígbà tí Ọlọ́run ṣe òfin fún àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run ní kí wọ́n ya ìlú kan sọ́tọ̀
torí ó mọ̀ yìí pé nobody above mistake. Ìlú yẹn wà fún àwọn tó bá ṣèṣì pa ènìyàn wọ́n gbọ́dọ̀ sá lọ sí ìlú náà. Kánípò lè sábà mi lọ wá bíbélì ẹni mi ò bá dùn púpọ̀. Ẹnìkan bá mi sá lọ Google ẹ̀ ní comment section. Bíbélì sọ̀rọ̀ yes nígbà tí Ọlọ́run la ìlànà fún àwọn ọmọ Ísírẹ́lì tó ka òfin fún wọn ẹni tó bá pa èèyàn wọ́n kò gbọ́dọ̀ pa èèyàn wọ́n kò gbọ́dọ̀ jalè wọ́n kò gbọ́dọ̀ ṣègbà. Torí ọba tí a ń sìn ọba láìnú ó wá ya ìlú kan sọ́tọ̀ fún ẹni tó bá ṣèṣì pa ènìyàn wípé kó sá lọ sí ìlú náà. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé bí arábìnrin náà mọ̀mọ̀ pa wọ́n. Kí ló dé tí àwa ṣe báyìí? Àmọ̀ràn ni o. Tálákà lèmi o. Olówó ló ń sọ̀rọ̀ ní Nàìjíríà tí Nàìjíríà gbọ́ o. Olówó tálákà ò lè sọ̀rọ̀ kí Nàìjíríà gbọ́ o. Bọ̀ tí ọba Solomoni bá sọ̀rọ̀ tẹ́ bá kó dànù. Ẹ rántí mi Fúkṣọ̀. Àmọ̀ràn mo fẹ́ gbà yín. Tó bá ṣe é ṣe torí ká báàsì wo ni ẹ Bible Joshua 20 chapter what? Verse 3. Joshua 20 verse 3 kí ló wí? Kí apànìyàn tó bá ṣèṣì pa ẹnìkan ní àìmọ̀. Kí apànìyàn tó bá ṣèṣì pa ènìyàn ní àìmọ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Wọ́n sì jẹ́ àbọ̀ fún yín lọ́wọ́ olùgbèsè ẹ̀jẹ̀. Ibi tó ti lọ kà yẹn wo ti wálẹ̀ jù. Mo fẹ́ gbọ́ ibi tó sọ pé kán ya ìlú kan sọ́tọ̀. Verse wo ló ti bẹ̀rẹ̀ yẹn náà? Verse 3. Bẹ̀rẹ̀ láti verse 1 náà. Olúwa sì sọ fún Joshua pé. Olúwa sọ fún Joshua wípé. Wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé. Ẹ yan ìlú ààbò fún ara yín. Ẹ yan ìlú ààbò fún ara yín. Tí mo ti sọ fún yín láti ọwọ́ Mósè wá. Ká. Kí apànìyàn tó bá ṣèṣì pa ẹnìkan ní àìmọ̀. Kí apànìyàn tó bá ṣèṣì pa ènìyàn ní àìmọ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Kó lè sá lọ síbẹ̀. Wọ́n sì jẹ́ ààbò fún yín lọ́wọ́ olùgbèsè ẹ̀jẹ̀. Wọ́n máa jẹ́ ààbò fún yín lọ́wọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀. Dúró. Kí ló kà? Joshua chapter 20 verse 1 to 3 ló sọ bẹ́ẹ̀. So this one kì í ṣe pé ó mọ̀ ẹ́ mọ̀ pa ènìyàn. It's coincident. Nǹkan tí èèyàn ò rò tẹ́lẹ̀ ni. Irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ dẹ̀ wà nínú Bíbélì. Ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ pa ènìyàn ó ní ìlú tó ń yà sọ́tọ̀ pé kẹ́nìyàn sá lọ. So eléyìí tá a fi sọ wípé kọ́ ló máa ṣẹ̀wọ̀n gbére tí ò ní sí èrè kankan níbẹ̀. Tá a máa sọ wípé òkè ẹ lọ pa wọ́n kò ní sí èrè kankan níbẹ̀. Kí ló dé tí àwa ṣe báyìí? Nǹkan tó ti bàjẹ́ ti bàjẹ́. Ẹ jẹ́ kí arábìnrin náà ẹ jẹ́ kó lọ fún àwọn ọmọ kankan àwọn ìyá ọmọ kankan tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Mo mọ̀ pé kò sóye tó lè fún wọn o tó lè ká ẹ̀mí àwọn ọmọ náà. Kó lọ fún ẹnìkankan wọn ní 50 million naira. Àwọn ọmọ 32. Nǹkan fún àwọn parent ẹyọ kọ̀ọ̀kan ní 50 million naira. Kọ́ dẹ̀ gba bẹ́ẹ̀lì wọn. Owó yẹn lè wúlò fún àwọn fámìlì yẹn láti rọ̀ wọ́n lọ́kàn. Òun fúnra ẹ̀ ó sì tún lè wúlò ní ọ̀nà míì sí Nàìjíríà àti sí àárín àwọn ènìyàn. Nísìnyí tẹ́ bá sọ pé òkè kọ́ lọ pa wọ́n àwọn ọmọ tó ti kó lè dìde mọ́. Tẹ́ bá ní kọ́ lọ ṣẹ̀wọ̀n gbére àwọn ọmọ tó ti kú kò lè padà wá mọ́. Nǹkan tó ti bàjẹ́ ó ti bàjẹ́. Nǹkan tí ò bá tí ì bàjẹ́ lèèyàn máa ń sáré lé lèèyàn máa ń take action lé lórí. Nǹkan tó bá ti bàjẹ́ tá bá kàn take action lé lórí bí ìgbà tó yẹ pé à ń waste time wa ni. Tó bá ṣeé ṣe ẹ jẹ́ kí arábìnrin náà kó lọ sanwó fún àwọn fámìlì yẹn. Kì í ṣe owó pẹ́ owó tó tó owó 50M fún òbí kankan. Ẹ gbà ẹ má bínú mo ti ṣàṣìṣe ẹ dáríjì mi. Káwọn náà dẹ̀ sanwó bẹ́ẹ̀lì wọn kán kúrò bẹ́ẹ̀. Because ká ní pé ó mọ̀ ẹ́ mọ̀ pa wọ́n nísìnyẹn ìyẹn la máa jókòó lé lórí pé àwọn náà gbọ́dọ̀ jìyà a gbọ́dọ̀ pa wọ́n. Kì í ṣe wípé ó jókòó wípé òkè ẹ bá mi lọ pa wọ́n kì í ṣe pé ó lọ yìnbọn pa wọ́n. It's coincident. Lójú ẹ̀ oore lòun fẹ́ ṣe. Bókùn tẹ̀ jẹ́ pé oore ṣe kárí mi ni tí Ọlọ́run ò fẹ́. Bọ̀ tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò dẹ̀ sẹ́ni tírú ò lè ṣẹlẹ̀ sí.
mo mọ̀ pé ẹ̀yin kan náà máa sọ ní comment section pé Ọba Solomoni ṣe bí ẹ̀yin náà tẹ́ bá fẹ́ sóore ṣe bẹ́ẹ̀ máa ń sọ ẹ̀ ní internet. Oore ti tèmi yàtọ̀, oore tèmi kì í ṣe mi ló ń ṣe. Wọ́n máa fún mi lówó pé kí fún àwọn ènìyàn ni, wọ́n fún mi lówó pé kí fi ṣoúnjẹ fún àwọn ènìyàn. Tí mi ò bá dẹ̀ ṣe fídíò ẹ̀, ènìyàn ò ní mọ̀ bóyá mo ṣe bóyá mi ò ṣe. Mo máa like kí gbogbo kan mi máa wà transparent. Ìdí tí mo fi ń ṣe fídíò nìyẹn. Nígbà téèyàn bá send owó fún mi láti Amẹ́ríkà ń ṣe pé olúwa Ọba Solomoni ó yá pín owó yẹn fún àwọn èèyàn o. Tí mo wá pín, tí mo sọ fún wọn pé mo ti pín, tí mi ò ṣe fídíò, báwo ló ṣe fẹ́ trust mi? No. Ìdí tá a fi ń ṣe fídíò nìyẹn. Tó bá yẹ pé èmi fúnra mi ló fẹ́ fún èèyàn lówó, a ò ní ìdá ti ṣe fídíò. Ok? Ìyàtọ̀ wà. Arábìnrin yẹn ló lówó yẹn, foundation ẹ̀ ni. So foundation yẹn is a thing tẹ́lẹ̀ lọ sí is a thing tẹ́lẹ̀ lọ sí church. Ẹ fún àwọn pastor, ẹ bá wa pín lè fún èèyàn ẹlò ní population church yìí. Wọ́n ní èèyàn 200 ló wà níbẹ̀. Bóyá ẹ gba owó ẹ bá mi pín fún wọn. Ẹ ṣe fídíò ẹ kẹ́ send ẹ sí mi o. Kí lè mọ̀ pé ẹ pín o. Lọ sí mọ́sálásí fún wọn lówó kó pín. Ẹ̀kọ́ púpọ̀ wà lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí fún gbogbo àwa sóore gbogbo ẹ̀yin sóore ayé. Ẹ̀yin tí ẹ dẹ̀ ń fi arábìnrin náà sí yẹ̀yẹ́, ẹ̀yin tẹ́ ń fi arábìnrin náà sí yẹ̀yẹ́, ẹ má gbàgbé wípé arábìnrin yìí kò rò ní ọdún tó kọjá pé ó máa kó sírú àdánwò báyìí. Nígbà tó bá sì wà láyé o ò tí ì bọ́ nínú àdánwò. Ok? So nígbà téèyàn bá ti ní problem, ẹ má máa torí ti wípé bóyá ẹ̀yin àtẹnìyàn ti jọ ní misunderstanding tẹ́lẹ̀, kẹ́ wá máa fi yí sókè, kẹ́ wá máa dáná sí, kẹ́ wá máa da pẹtrólù sí. Tó bá kú kí lè rí yín, tó bá rán lẹ́wọ̀n kí lè rí yín. Gbogbo ẹjọ́ yìí ló hàn sí gbogbo àgbáyé lójú wípé kì í ṣòun ló pa àwọn ọmọ. Yes, it's coincidence. Ó wá coincidence ni. So blame tí a fún ni wípé ó ṣe àfojúdi. Yes, àfojúdi tó lè ṣe ni wípé èèyàn 5,000 people níbì kan kò sí kó má tẹra wọn pa. Èèyàn 5,000 people níbì kan ó ti pọ̀ jù. Kí ló dé? Ó tún lọ sórí rédíò, kí ló ṣẹlẹ̀? They are too much. Kò sí ètò, kò sí kíní, kò sí gbá, kò sáwo. Ẹ mọ Nàìjíríà táwa ẹbí pa àwọn ènìyàn. So carelessness yẹn nìkan la fi dá wọn lẹ́bi. Àti wípé ó kọ́ tẹ ikún sí ẹlẹ́dàá, ẹ̀dá tó ń gbé wá sí ayé. Ẹ̀dá ẹ̀ ò fẹ́ ariwo kárábìnrin náà, ó kàn ń sáfẹ́fẹ́ yẹ̀yẹ́ kiri ni. Ẹ̀dá ẹ̀ ò fẹ́ ariwo. Wọ́n ti sọ fún dáadáa, wọ́n ti sọ fún rí. Bíbélì ò faramọ́ kéèyàn fẹ́ sóore kó máa pariwo níwájú ẹ̀. Bíbélì ò faramọ́ àṣehàn. So ó dẹ̀ ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Now kì í ṣe ká wá sọ wípé ó dìgbà tá bá bayé ẹ̀jẹ̀ pátápátá. Ká wá máa yẹn kan, ká wá máa da petrol sí, ká wá máa da gbogbo ẹ̀rú, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹni títí ẹ dé, wọ́n la rí o. Àwọn ọmọ ẹni títí ẹ máa dé lọ́la o. Ìkan tó bá gbìn sí ọmọ lọ́mọ la máa gbìn sí ọmọ títí ẹ o. So please, mo bẹ̀ yín ni, ẹ fọwọ́ wọnú lórí ọ̀rọ̀ arábìnrin náà. Mo plead fún gbogbo Nàìjíríà, ẹ̀yin ìjọba. Mo plead fún gbogbo ẹ̀yin ìjọba, kẹ́ fi ojú àánú wo arábìnrin náà o. Ọlọ́run ràn yín lọ́wọ́, ẹni rí ìdààmú, ẹni rí ìpọ́njú. Ṣùgbọ́n tí arábìnrin náà bá ti jáde, ẹni kó kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́, kó kẹ́kọ̀ọ́. Kí gbogbo má tún gbó lẹ́sẹ̀ mẹ́ẹ̀mejì, kó má bá anybody ṣe competition. Tàbá rí owó tó ní, tó fẹ́ pín, ó lọ pé fáwọn family. Mo mọ̀ pé tálákà náà sì máa wà nídìílé ẹ̀ tí wọ́n ti jẹun lánàá. Ẹ wá àwọn family yín, ẹ lọ pín owó yín fún. Ẹ wá àwọn àgbà ẹbí yín lọ, kẹ́ kó owó yín fún pé àwọn tí ò rówó school san nínú family yín, kọ́ máa fi sanwó school wọn lábẹ́lẹ̀. Ok? Ọlọ́run ràn wá lọ́wọ́, àní rí ìdààmú, àní sí oore ṣe ní Nàìjíríà o. Eléyìí ọ̀rọ̀ yẹn orí kọ́lọ́kọ́lọ́ kò straight. So ẹ̀yin wòlíì tẹ̀tẹ̀ sọ pé wọ́n lo ènìyàn. Okùn yìí o, okùn Ọlọ́run. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ràn yín lọ́wọ́, ẹ̀ní rí ìdààmú, ẹ̀ní rí ìpọ́njú o. So nǹkan tí a bá ṣe lénìí, ìtàn ni lọ́la o.
gbogbo kọ́ta bá ti ṣe léni ìtàn ni lọ́la o ẹ má bà tọmọ ọlọ́mọ jẹ́ o ká má bà bàtí jẹ́ o Isaiah 33 kí ló wí Isaiah 33 kí ló wí Isaiah 33 kí ló sọ. Ègbé ni fún ìwà abanijẹ́. Ègbé ni fún ìwà abanijẹ́ o. Tí a kò sì bàjẹ́. Tí a ò bàjẹ́ o. Tí ó ń hùwà rékèrèkè. Tó wá ń hùwà rékèrèkè. Tí a kò sì hùwà rékèrèkè sí ọ. Tí a ò dẹ̀ hùwà rékèrèkè sí ẹ. Nígbà tí ìwọ ó dẹ́kun àti ìbanijẹ́. Ìgbà tó o bá ti dẹ́kun àti máa bà ènìyàn jẹ́. A ó bà ọ́ jẹ́. Ọjọ́ náà la máa bà ẹ́ jẹ́ kan lẹ̀ o. Àti nígbà tí o bá fi òpin sí ìhùwà rékèrèkè. Ìjọ tó bá sọ pé mo ti ronúpìwàdà mi ò dẹ̀ ní bà ènìyàn jẹ́ máa o. Mo hùwà rékèrèkè sí ọ. Ìjọ náà la máa wá ẹni tó máa hùwà rékèrèkè sí ẹ o. Bó ṣe rí nìyẹn o. Olúkálùkù kò sí àṣegbé láyé o àṣepamọ́ ló wà o gbogbo fídíò tó olúkálùkù yín ṣe gbogbo ẹ wà lórí fídíò ẹ má gbìngì oró o ó máa ń hù lọ́la o tó bá sì wà láyé má ké sára ẹ má dẹ̀ gbàgbé nǹkan tí mo bá yín sọ mo ní 2023 2025 2025 no matter who you be kàdánkàdá ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ kò sí bó ṣe lówó tó láyé táyé bá yá nígbàdí ìwà tó wó òfò tó sọ pé oní tó gbéraga yẹn wà á dólẹ̀ o tó bá ní owó physically wo lè ní owó physically kó jẹ́ tálákà spiritually kò sọ́gà nínú ayé o ọba dẹ́dà ọba ṣẹ̀dá nìkan lọ́gà ìwọ tó ń pèrè àlólówó tó ń gapá tó ń sòsì kiri yẹn tó ń ṣe rádaràdà kiri yẹn táyé bá yá ẹ lábàrá lẹ́ẹ̀kan táyé bá tọwọ́ bọ ojú ẹ kọ́kọ́rọ́ ilé ayé ni kéèyàn máa ṣe jẹ́jẹ́ garangaran kò dáa fún anybody no matter who you be I come again kọ́kọ́rọ́ ayé kí ayé àgádágodo ayé kọ́kọ́rọ́ ilé ayé no matter who you may be whether you be police whether you be soldier whether you be president whether you be governor whether you be king kọ́kọ́rọ́ ayé ni wípé kó máa ṣe kíni kàdánkàdá kó máa ṣe jẹ́jẹ́ kó tẹríba fún anybody kó rẹra ẹ sílẹ̀. You can rich physically, you can be poor spiritually. Ìwọ tó pera ẹ lólówó nísìn tí ayé tó ya ẹ lábàrá tó ní stroke ṣé ò ti dolówó ṣé ò ti di tálákà spiritual. Àwọn babaláwo tí ò tó ẹ wọn wá gbọ́wọ́lé ẹ lórí wọn máa fẹ́ ẹ̀jẹ̀ máa nù ẹ lórí wọn máa fi nà ẹ lára ò ní sọ́ọ̀sì bàbá ẹ bá mi ṣe ẹsẹ̀ àìnú mi kí sẹ́ àìtí gbà wòsàn láì mọ̀ wípé àfọwọ́fà orí burúkú yín ni. Ṣé ń gbọ́ mi? No matter who you be máa ṣe jẹ́jẹ́ má oppress anybody. Ìwọ tálákà tó bá rẹ́ni ṣàánú ẹ má believe wípé ẹ̀tọ́ ẹ wà lọ́wọ́ ẹ̀. Okay? Kí kọ́kọ́rọ́ tó ń fẹ́ kó mú lọ sílé lálẹ́ yìí ni wípé you can be rich in physical, you may be poor in spiritual. O ò lè ní méjì papọ̀. Àwọn ènìyàn kan láàrin 1 billion lọ́lọ́ máa ń fún lórí ọ̀fẹ́ yẹn tó máa ń rich lójú ayé tó máa tó rich spiritually. Ìwọ tó pera ẹ lólówó táwọn ayé tọwọ́ bọjú ẹ̀ tí ò ríran ṣé olówó ni ẹ tàbí tálákà? Olówó lójú ayé lóòótọ́ but tálákà ni ẹ ní spiritually. Ìwọ tó pera ẹ lólówó tó jẹ́ wípé eégún ló wá ń fẹ́ gbá lé ẹ lóru tó wá ń sá káàkiri bẹ́ẹ̀dì dáàdì kí ló dé mo lálá ni so olówó lọ́wọ́ so olówó ni ẹ you are tálákà and spiritually. Okay, no matter who you may be ẹ lọ ṣe jẹ́jẹ́ nínú ayé. I am 237 years old. Mo wọnú ayé mo jáde nínú ayé àmọ́ àárín ayé àmọ́ òpin ayé àmọ́ bẹ̀rẹ̀ ayé. Kọ́kọ́rọ́ ilé ayé mo ti fún ẹ yẹn. Bó olóògùn bí ò ṣe jẹ́jẹ́ o máa tẹ́. Bó olówó lọ́wọ́ bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Bó jẹ́ ọba ìlú bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Bó jẹ́ president bí ò bá ṣe jẹ́jẹ́ o máa tẹ́. Bó jẹ́ governor bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Kọ́kọ́rọ́ ilé ayé ni pé kó rẹra ẹ sílẹ̀ no matter who you be. Má fojú tẹ́ńbẹ́lú anybody. Má wò ó pé ẹni yìí kò lówó ó lè ní nǹkan tó jowó lọ. Olówó tó ń wọ́ ọmọ kiri títì tí ò rí tó wá pàdé tálákà kan lẹ́gbẹ̀ẹ́ títì
ó fún yẹn ní 20 naira àwọn ọmọ tó máa ń tọrọ bára yẹn sọ fún wípé ẹ ló mọ̀ tẹ́ bá ti délé kẹ́ lọ wá áàpù tẹ́ bá ti rí áàpù ẹ rí mọ́lẹ̀ tó bá ti di ọjọ́ mẹ́ta kẹ́ lọ wo kẹ́ mú áàpù yẹn kẹ́ jù sínú omi kẹ́ máa mú lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ máa lóyún. tó dẹ̀ délé tó dẹ̀ ṣe tó dẹ̀ rí bẹ́ẹ̀ ta ló jù nínú àwọn àtọmọ yẹn pẹ̀lú owó òfò tó ní. ibi tó lókànùkùn oríṣi sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilé ayé yìí ẹnìkan oríṣi jẹ́ nìkan lọ but ẹ ò lè understand ilé ayé yìí ẹnìkan ò fáyìn ju ẹnìkan lọ ibi tó lókànùkùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilé ayé yìí ẹnìkan ò lówó jẹ nìkan lọ ibi tó lókànùkùn lówó sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilé ayé yìí ẹnìkan ò lọ́lá jẹ nìkan lọ ibi tó lókànùkùn lọ́lá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn obìnrin tẹ̀yìn wò tó fáyìn yẹn lójú yẹn òbò wọn gétò òbò wọn tínrín báyìí ni òbò wọn táìnì kú òbò wọn máa ń gé etí okó àwọn obìnrin míì wà tójú ẹrí ṣúkúṣúkú tójú ẹrí ṣákáṣáká tó bá rí nǹkan tó fi ṣe ọpọ́n òbò ẹ wá máa imagine wípé kí ni mà ní rí lára obìnrin yìí pẹ̀lú bó ṣe ugly yìí nǹkan tó rí lára ẹ wà lábẹ́ aṣọ kò sí ń ta àwọn obìnrin míì wà ẹ máa rí wọn ẹsẹ̀ wọn máa lọ́pọ̀ ẹsẹ̀ wọn máa wépò ẹsẹ̀ tó wépò yẹn tó bá rí ọpọ́n tó tì sẹ́yìn nínú òbò lẹ́yìn tó bá fún ní dọ́gìn ó máa ṣe kí ọ àwọn obìnrin tó tẹ́tẹ́ dẹ̀ straight ìṣe ni ẹnu òbò wọn máa papọ̀ mọ́ inú okó tó máa fún okó pa okó ò ní lè ráyè sinmi kò ní lè ráyè mí ta ló máa jókòó tì ibi tí olúkánukùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí olúkánukùn dá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí olúkánukùn ríṣì sí ọ̀tọ̀ọ̀tọ̀ I am King Solomon in my own territory ọmọ tó bá ta fèlèfèlè ní territory ọba Solomon olùgbàdì ayé àwọn ayé màá ní kó sí ẹ sì bá sì bo ló bá ta fèlèfèlè ní territory ni àwa ò ní wá bá ènìyàn àwa kí ló bá ènìyàn o no matter who you be ṣe jẹ́jẹ́ ibi tó lúkàlùkùn ríṣì sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó lúkàlùkùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó lúkàlùkùn lọ́lá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó lúkàlùkùn ti lágbára ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì professor ẹ̀yẹn is nonsense ó máa gbé tìṣẹ́gbẹ̀ kan nǹkan tẹ́ bá ń sọ nípa professor kì í ṣe tó kàwé nìkan ṣebí ẹ gbọ́ ẹ̀kọ́ tí pastor Adébóyè kọ yín ìtàn tí pastor Adébóyè tó kọ yín mo máa wo program bàbá yẹn o kì í ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀ ni mo gba tiẹ̀ o but ọ̀rọ̀ tó sọ fún ọba Ògbómọ̀ṣọ́ nígbà tó fẹ́ jọba ẹ gbọ́ ẹ̀kọ́ tó kọ́ wọn níbẹ̀ ó ní I want to tell you something Yorùbá ló fi ń sọ ó ní ìlú kan wà ó ní wọ́n pe ìlú yẹn ní Èjìgbò ó ní wọ́n máa ń jọba níbẹ̀ ó ní ṣùgbọ́n tó bá ti ń jọba nílùú yẹn ó ní ọba yẹn ò kì í tọ́ kò kì í lọ́dún kan máa kú tó bá ti jọba á kú tó bá ti jọba á kú ó ló wá di ọjọ́ kan ọba wá kan ènìyàn kan ọmọ yẹn wá sá wọnú igbó lọ wá bẹ̀rẹ̀ sí sunkún pé òun ò jọba ibi tọ́mọ yìí ti ń lọ ó wá rí bàbá kan ó pàdé bàbá yìí lọ́nà ó kí bàbá yìí ó sunkún lọ bàbá yìí wá pè padà pé wá kí ló ṣe é ó ní wọ́n fẹ́ fi òun jọba ni ó ní ọba tó ń dẹ̀ fẹ́ fi òun jẹ yìí ó ní wọn kì í tọ́ níbẹ̀ wọn kì í lo ọdún kan wọn dẹ̀ fẹ́ kú ní kékeré bàbá yìí wá pè pé kó wá ó wá ní kó padà sílùú kó lọ jẹ ọba náà ṣùgbọ́n ọjọ́ tó bá ti fẹ́ jẹ ọba yìí òun náà máa wà ní orí ìjókòó níjọ́ tó bá fẹ́ jẹ ọba náà bọ̀tọ̀ òun fọwọ́ sọ̀yà wípé òun máa tọ́ òun ò ní kú ní kékeré nígbà tó wá kún ọ̀la tó fẹ́ ṣe ayẹyẹ náà ó wá ní sẹ́mọ̀ wípé ó ní ìlù kan tó máa ń lù tí ọba bá fẹ́ gorí oyè wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní ìlú tí ẹ máa yàtọ̀ sílẹ̀ tó ti ń lù tẹ́lẹ̀ o ó ní báwo lọ́n ṣe máa lù ú ó ní òtí lè gbọ́ nísìn nítorí pé ìrà wà létí ọpọ́n ṣùgbọ́n sọ fún onílù ẹ̀yẹn pé kó wá rí mi mo máa sọ nǹkan tó máa lù lọ́la
nígbà tí gbogbo ẹsẹ̀ pé tí wọ́n dé ọba ní adé wọ́n wá pe onílù wá pé kó wá lu ìlù bó ṣe máa ń lù ú fún àwọn ọba tó síwájú. Ni onílù bá tẹ gọ̀gọ́ bọ ìlù. Ṣé gbogbo yín lẹ gbọ́ gbogbo yín lẹ gbọ́ bí bàbá wa Adébóyè ṣe sọ? Eléjìgbò ló lè jìgbò, ọba wa ló lè jìgbò, eléjìgbò ló lè jìgbò, ọba wa ló lè jìgbò. Bọ́n ṣe máa ń lù ú tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí onílù yẹn máa lu títí ẹ̀, ó ní eléjìgbò ló lè jìgbò, gbogbo wa lájọ lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa lájọ lè jìgbò. Nígbà táwọn ayé, àwọn arógbásọ má balẹ̀, àwọn atẹ̀fúnjẹ̀dọ̀, àwọn afínjú ẹyẹ tí kì í rinlẹ̀ kàsé, nígbà tí wọ́n gbọ́ ìlù náà, wọ́n kábíyèsí o, ìlù títọ́ ìlù tọ̀dọ̀ yín mà tún yàtọ̀, ta ló kọ́ yín? Níbo lẹ ti rí, níbo lẹ ti kó? Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa lájọ lè jìgbò. Kọ́kọ́rọ́ tán fi ń pa àwọn ọba ẹ̀ síwájú tó síwájú yín nìyẹn. Torí pé ó sọ pé ọba bá lórí gbogbo pé òun nìkan lòun nílùú, wípé tiwa báwo, pé wà wí. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbà pé gbogbo alájọ níyì báyìí, wàá gbó wàá tọ́, máa ṣe fàájì ẹ lọ. A máa bẹ ayé jayé ni, orí gàràngàràn ráyé wá. Kí bàbá ńlá kú bàbá ẹ tó lówó, làwọn kan ti lówó síwájú ẹ. Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ ọba ìlú, àwọn kan ti jọba síwájú ẹ náà. Ìwọ ni máa kọ́ jọba. Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ president, àwọn kan ti jẹ president síwájú ẹ náà. Ìwọ ni máa kọ́ jẹ president. Kí ìyáláyà ẹ tó jẹ governor, àwọn kan ti jẹ governor síwájú ẹ náà. Kí ló fa gàràngàràn? Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ IG, àwọn kan ti jẹ IG síwájú ẹ náà. Where are they? A ní kí kámúlé ayé jẹ́jẹ́. Wọ́n ní ìwọ ni gbá ìwọ làwọ̀, who are you? Ayé ti ya alábàárà rí ni. Ayé ti fún ẹ lọ́fà rí. Wọ́n mọ̀ kan tán pè lọ́fà. Ṣé wọ́n mọ̀ kan tán pè lọ́fà oníyẹ̀pẹ̀? Wọ́n mọ̀ kan tán pè ní bọ́jọ́ wọ̀? Gbogbo orúkọ òfò tẹ́ ń jẹ́ ìránkì oríṣiríṣi rádaràdà tẹ́ ń jẹ́ wọ̀nyí, orúkọ lásán mọ̀ ni. Tí àbàrà bá bà á, adé máa fò yọ dànù. Wo rí ibi tó dídí ọba ìlú tó máa ti wọ aṣọ obìnrin tó máa lọ yọ bá babaláwo lóru. Ayé ló le, ayé nà nípasàn. Kí ló ṣe é? Wọ́n ṣe gàràngàràn òfò kiri títì. Máa wò wọ́n títí báyìí, àwọn ayàgbẹ́ mọ́nù dí. Wọ́n lówó wọn lọ́pọlọ. Gàràngàràn òfò. Stupid people with stupid knowledge. Ọjọ́ mélòó ló fẹ́ lò láyé tó ń wẹ̀wé rin? Ipòkípò tó bá wọn kó wa, wọ́n máa filẹ̀ lọ́jọ́ kan, wọ́n máa dìtàn lọ́jọ́ kan. Wọ́n máa di ọba ìgbà kan, wàá di president ìgbà kan, wàá di governor ìgbà kan, wàá di IG ìgbà kan, wàá di major general ìgbà kan. Wáyé tó ṣe sáyé jẹ́jẹ́? Wáyé tí ò ṣe máa rí ọmọlàkejì ẹ bíi wípé èèyàn bíi ti tiẹ̀ ni? Kí ló tó fi ń wo ọmọlàkejì ẹ bí ìgbẹ́? Why? Kí tí mo fún yín nìyẹn. 2025, no matter who you be, kàdánkàdá, ṣe jẹ́jẹ́. Don't oppress anybody. Tó bá fẹ́ ṣe orí ẹ, ṣe coded. Tó bá dẹ̀ fẹ́ ṣe orí ẹ, bẹ̀rẹ̀ láti family ẹ. Family ò lè máa rùn pa kó máa dá gbogbo àgbáyé lọ́lá. Wọ́n máa èpè máa pa á. Tó bá tí ìmọ̀ kó lọ mọ̀, kó ṣe ṣe kó má mọ̀. O ò lè máa dá gbogbo àgbáyé lọ́lá kí àwọn family ẹ máa rùn pa. Èpè máa pa ẹsẹ̀. Tó bá ti fẹ́, wọ́n ní ilé láti ń kẹ́sọ̀rọ̀ òde. Kọ́kọ́ tún family ẹ ṣe rán. Tó bá ti wá tún family ẹ ṣe wá bọ́ ìta.
ìyá ẹ̀rùn pa òun ra mọ́tò fún ìyá léyà bàbá ẹ̀rùn pa òun ra mọ́tò fún bàbá olé bàbá owó òfò wo ló ní owó rádaràda wo ló ní so gbogbo owó tó wá wà lọ́wọ́ àkáǹtì ẹ kì í ṣe tiẹ̀ o oúnjẹ tó bá jẹ sínú ẹ ní tiẹ̀ o ìjọ tó bá ti kú ó di owó ẹlòmíràn bó bá àwọn èèyàn kó dání ni owó tí ò lè ná ní sojú ẹ owó tó sọ pé ò lè ná yẹn nígbà tó wà láyé wọn máa bá ẹna tó bá kú owó tí ò bá ti ná kó tó kù kì í ṣe tiẹ̀ o ìyàwó àárín afẹ́ kú ní báǹkì kan tó yọ̀dá ẹ̀ fún o ọmọ àárín afẹ́ kú kan tó yọ̀dá ẹ̀ fún o tó bá tó wá lọ jẹ́ bàbá olóburúkú tó sọ wípé ìyàwó òun gbọ́dọ̀ màkáǹtì ọmọ òun gbọ́dọ̀ wà màkáǹtì òun ó ṣiṣẹ́ fáyé ó dẹrú ayé owó ẹdìta ayé ó ṣàṣe dànù láyé àwọn bàbá òfò ìyàwó mi gbọ́dọ̀ mọ nǹkan tó wà lákàǹtì mi ọmọ mi gbọ́dọ̀ mọ̀ ta ló dẹ̀ fẹ́ mọ̀ àbúrò bàbá àbí àbúrò ìyá àbí ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ mọ̀ ìyàwó tí ò bá ti lè trust má fẹ́ nà ọkọ tí ò bá ti lè trust má fẹ́ ẹlòmíì bá ọlákàntì 1 million ìyàwó ọmọ kankan bẹ̀ o fẹ́ jẹlé ayé dá lo àṣírí bíbélì sọ wípé àṣírí kó ọ̀rọ̀ jọ láì mọ ẹni tó máa ná ẹlòmíì kò gbádùn ara ẹ̀ rí bó ṣe jàn kó ọdún mélòó lẹ fẹ́ lò láyé tẹ́ ń sórí burúkú tẹ́ ń sòsì ẹ ṣe jẹ́jẹ́ náà no matter who you be 2025 kàdánkàdá because of a máa bá àwọn èèyàn tó pọ̀ ní 2025 nǹkan tí àwọn holy center sọ fún yín nìyẹn 2025 ọ̀pá máa bá àwọn ènìyàn no matter who you be kàdánkàdá ṣe jẹ́jẹ́ kọ́kọ́rọ́ ilé ayé ní sùúrù kó máa ṣe jẹ́jẹ́ kó dẹ̀ ní tẹríba tó tán ẹ káàbọ̀ sáà ẹ ra sáà sàlàáfíà ni lágbájá bú ẹ onífẹ́ lọ tì mọ́lé ìjọ tí o bá ṣẹ̀sọ́ ọlọ́run á fi stroke tì ẹ́ mọ́lé ṣèbí torí pé olówó ni ló fà tó fi lágbára tètè mọ́lé tó bá yẹ pé olówó tó bá bú ẹ kí ló máa ṣe wò sọ pé ọlọ́run jẹ̀bi torí pé ó fún ẹ lówó àbí torí tọ́lọ́run ọba jẹ̀bi ni wọ́n bú ẹ ṣé wọn kì í bú ọlọ́run ni èèyàn mẹ́rin lọ́lọ́run ti pa wọ́n máa ẹni tó bá ti kú náà kì í bú olóburúkú ẹ̀dá náà kì í bú tó bá ti sóríire wọ́n gbọ́dọ̀ bú ẹ olóríire làwọn èèyàn máa ń bú ọsàn tí kò sí èso lórí ẹ̀ ayé ò lè jókòó sí náà ọsàn tí kò sí léso lórí sáyé fẹ́ jókòó sí ni mágò tí kò ní èso sórí sáyé fẹ́ jókòó sí kí náà jókòó lù kí náà bú ògo ẹni the more they abusing you the more your glory high tí wọ́n bá bú ẹ o ò lè kó lójú ẹ understand ayé ẹ kàn lówó lọ́wọ́ náà ẹ lọ́pọlọ mo sọ fún yín mo ní tí láìlọ́dù ò bá bú ní ẹ lára sẹ́ mo ní ò lè nílé lórí láìlọ́dù ló máa sìnkú sẹ́ torí iyì ẹ ò ní sí wípé mo fẹ́ lọ ra lẹ̀ láìlọ́dù mi ti tẹ́ mi lọ́rùn kí mo dẹ̀ fẹ́ ra lẹ̀ fún wọ́n gbọ́dọ̀ bú ẹ àfi tí ò bá soríire wọn ò ní bú ẹ olóburúkú wọn ò lè bú olóríire ló máa ń bú èbúbú ló máa ń sọ olóríire ló máa ń sọ di alágbára nígbà tó ń bú ẹ tí wọn ò dá ẹ lóhùn tó ò bá dá wọn lóhùn àwọn náà ló máa fẹnu gbolẹ̀ níwájú ẹ àti bú yín sa ẹ dáríjì wá ẹ kúkú dá wa lóhùn bá máa ṣe dá ẹ lóhùn ìbátẹ́mì ní bísíǹsì pẹ̀lú ẹ inú ẹ dá ẹ lóhùn fún wáì ẹ máa bú mi lọ́nà Ọlọ́run fún ẹ lówó owó tó yẹ kó lọ fi dá àwọn èèyàn lọ́lá ẹ bá mi lọ gbé bọ̀bọ́ yẹn lọ tì mọ́lé ẹ bá mi fìyà jẹ ìjọ tí wọn náà bá ti sẹ́ Ọlọ́run fún ẹ afẹ́ sí stroke ayérayé ìjọ tí wọn náà bá ti sẹ́ Ọlọ́run náà tọwọ́ bọ ojú ẹ wàá lọ máa jìyà lọ́dọ̀ àwọn babaláwo àwọn àfáà àwọn wòlíì àwọn gẹtìmọ̀ náà bá máa dóyàwó ẹ asínwín ẹ̀dá olówó kò sọ pọlọ lórí ẹ ló fẹ́ kọ̀yà kí ló tó lọ bá wọn lówó bí títẹ ẹjà tó jẹ́ pé àwọn tálákà ló bá ń jà kiri kí ló tó lè lọ bá olówó bí títẹ ẹjà tó jẹ́ pé àwọn tó tó ẹnìwọ bá ń jà olówó igbó àwọn bàbá ńlá kó bàbá ẹ̀tọ́ ọkọ lówó kí níbo náà wà àwọn bàbá ńlá kó bàbá ẹ̀tọ́ ọkọ wà nípò tí wọ́n wà tó fi ń ṣe gànràngànràn kiri where are they? Mo ti treat àwọn kéèsì kan sẹ́yìn ní 2022
òṣìṣẹ́ ìjọba lẹ́nu yẹn ìgbà tó máa gbé wá kò lè stiff kò lè bó ṣe ṣe rè pẹ̀lú gbogbo ránkì bó ṣe rè àwọn ayé dé ṣe bó sọ pé action ni ẹ pé olówó ni ẹ pé ọ̀gá iléeṣẹ́ ni ẹ pé ìwọ ló máa kọ́ joyè àgbáyé ìwọ gangan ló máa kọ́ gba ránkì gbogbo àgbáyé kò sẹ́ni tó gbà rán ìwọ ló máa kọ́ gbébọn dẹ̀ máa gbébọn báyìí ṣe jẹ́jẹ́ no matter who you be ṣe jẹ́jẹ́ kọ́kọ́rọ́ ilé ayé ni pé ṣe jẹ́jẹ́ ok kò sí ẹ̀dá tó wà láyé tí pápá ayé ò lè mú kò sí bó ṣe ṣe oògùn tó bó bá lo oògùn tó bá ṣe jẹ́jẹ́ wà tẹ́ kò sí bó ṣe lówó tó bá lówó lọ́wọ́ tó bá ṣe jẹ́jẹ́ o máa tẹ́ kò sí bó ṣe lè gbàdúrà tó bá ṣe jẹ́jẹ́ o máa tẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀ ò lérè ṣebí ẹ rí bí mo ṣe ń sọ̀rọ̀ tó látàárọ̀ yìí báyìí ṣebí ẹ rí pé àwọn kan ṣe ń bú mi ṣebí ẹ rí Ayọ̀mídé tí bá sọ pé kó sánkú nísìnyí kọ́dún yìí tó parí ṣé wọn ní bá ká ẹnu káwọn fámìlì ẹ wípé kí ló ṣe kò dẹ̀ kí ṣeré ìdábà ìlú ẹ kó kú láìmọ̀ epo ti fẹnu kọ́ mi ò ní ìdàtí remove ẹ kí ló ń bú mi fún sí ṣé mo ṣẹ̀ ẹ́ ni fóònù wọ́n máa fi fóònù ń pa owó ni wọ́n máa fi fóònù pa owó ni wọn ò kì í fi fóònù bú ènìyàn you don't know the value of internet ẹ máa lo fóònù yìí kẹ́ máa fi type òfò fóònù ẹ̀ yìí ṣọ́ọ̀bù tó kò sí ṣọ́ọ̀bù tó lè gbà láyé tó ta ọjà tó fóònù ok kò sí ọjà tó lè tà láyé yìí kò sí ṣọ́ọ̀bù tó lè sí láyé tó fóònù ẹ̀ àwọn èèyàn wo kọ́mẹ̀ntì ẹ̀ àwọn èèyàn wo ìdíwé tẹ̀ fi ń sọ ó mọ bí tálà inú ẹ̀ wà lágbára o ọlọ́run ẹ̀ lọ́wọ́ ò ní sánkú ó ti bẹ̀ mí oníṣọ́ọ̀rì o ò ní sánkú má fi fóònù ẹ̀ má fi máa bú èèyàn kò dáhùn ni ò deserve ìbúbú o ìwọ tó bá lójú inú nìkan ló máa mọ ọba Sólómọ́nì o torí wípé ẹ̀yin ènìyàn ẹ ò já ní o ànábì yín tẹ́ ń sáré tẹ̀lé léni ránkì ọ̀tọ̀ tèmi o Jésù yín tẹ́ ń sáré tẹ̀lé léni ránkì ọ̀tọ̀ tọ̀dọ̀ mi Jésù olówó tó mi o ànábì olówó tó mi o ok ṣùgbọ́n torí wípé mo wà ní generation yín ló bá tẹ fi ń sọ̀rọ̀ sí mi anyhow o ṣùgbọ́n tèmi bá ti lọ tí bá ti kó láàrin yín tán àwọn ọmọ yín tó bá wo fídíò mi wọn a máa káwọ́ mọ́rí ni pé kí ló dé táwọn bá bàbá yẹn láyé àwọn tẹ̀ fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yan hàn pé kí ló dé táwa ò rí Jésù kí ló dé táwa rí Muhammadu so àwọn ọmọ yín ló máa mọ value wa o ẹ̀yin ò lè mọ̀ o torí àwa ò lo jẹ́ẹ̀tì wa ò dẹ̀ lo limousine a ò dẹ̀ commercial torí àwa ò nídìí ẹ̀ nǹkan táwa nídìí ni pé káwa jẹun ká dóbò ṣùgbọ́n ìwọ tó bá lójú inú tó bá wo ọba Sólómọ́nì ọba àgbáyé wo ti rẹ́ nìkan tó jẹ́ orúkọ rẹ̀ ládìgbà tó wọ́n ti délé ayé wo ti rí ọba ìlú kan tó sọ pé wọn ọba àgbáyé rí Queen Elizabeth kò pèrè àlọ́ba àgbáyé ok ó níbi tọ́ba ẹ̀ dé ọba àgbáyé wo ti gbọ́ ránkì yẹn rí gbogbo yín lójú ẹ ò fi ríran ó dìgbà tí bá lọ tí bá wá ti lọ lè máa ṣe wá wọ pé àwọn kan tẹ máa ń béèrè question wọ́n ní ta ló dé ẹ ládé ṣebí àwọn ọba yìí tí wọ́n dé ládé ni kìdnápà máa ń gbé kiri títì ṣebí àwọn ọba yìí tí wọ́n dé ládé òun ni kìdnápà ń gbé kiri títì wọ̀nyẹn adé tèmi kì í ṣe adé fìlà jẹ́ kí n ṣe fìlà mi ẹ̀rí orí yẹn bó ṣe rí popo rí àlùjọ̀nú yẹn adé tèmi bíi ló wà inú ló wà kì í ṣe ta tó o bá sùọ fún ẹ pé ọba ìlú ẹ wá kí béèrè question méje lọ́wọ́ ẹ ta ló dé ẹ ládé wọn kì í máa ń dé ọba ládé a máa ń gbé adé wá látọ̀run wọ́n bí mi pẹ̀lú adé ni kò dìgbà tí bá gbé eléyìí sórí kí tó jẹ́ ọba mi ò ní délé
mi ò ní ìdí irun kẹ̀rẹ̀ mi ò ní ìdí ọ̀pá àṣẹ nǹkan tó máa pa á bíbí ló wà. nǹkan tó máa sọ fún ẹ wípé ọba lélẹ́yìí bíbí ló wà. ẹ rò pé àwọn tó bá ń dádé ló ń jọba ni ìgbà tẹ́ ẹ̀ mọ ibi tó bá tẹ̀sẹ̀ wá ìgbà tẹ́ ẹ̀ mọ tó mọ ọba pé ọba ìlú ẹ wá kí ìbéèrè question méje lọ́wọ́ ẹ̀ tó bá ní wó kọ́. ọba tí wàá máa ń dọ̀bálẹ̀ fẹ́ èèyàn kò ti gbọ́rọ̀ ẹ̀ rí èmi máa ń dọ̀bálẹ̀ fẹ́ anybody o ọba ìlú mi mo máa ń dọ̀bálẹ̀ kí o tí bá rí olówó mo máa dọ̀bálẹ̀ kí o tí mo rí tálákà máa dọ̀bálẹ̀ kí o ìdọ̀bálẹ̀ ọ̀sọ́ bí kí n má jọba o bọ̀dọ̀ bá fẹ́ tako ọba tèmi jẹ́ wá kájọ sọ̀rọ̀ ọgbọ̀n ìṣẹ́jú péré kò jókòó síwájú mi báyìí kémi jókòó kí n béèrè question méje lọ́wọ́ ẹ̀ o máa wó kọ́ ok ọba tèmi ò kí sọba fìlà o gbogbo eléyìí camouflage ni kò ní ìtumọ̀ ó ti yé yín àwọn ọ̀rọ̀ tí mo ń fún yín lálẹ́ yìí má gbàgbé ilé ayé yìí ẹ gbórúkọ tó ń pe ayé ni abùnẹ́jẹ́ fòfò ní. ayé tó tó àkàmàrà olórin yìí wò bá mà sóríire kí lórúkọ lórin yìí ná ṣé kìí ṣe Rẹ̀mí Àlòkù ṣé kìí ṣe kí ló kọ lórin yìí ná ṣé kìí ṣe Kúnlé ni Kúnlé Màláìkà ló kọ báyé ni ká máa ṣọ́ra ìgbà báyé ènìyàn ká ṣe pẹ̀lẹ́ o ṣe jẹ́jẹ́ torí ilé ayé yìí gba jẹ́jẹ́ àwọn ayé ti na bọ̀bọ̀ yẹn wọ́n ti na Màláìkà ló fi mọ̀ wípé ilé ayé gba jẹ́jẹ́. Ta ló fẹ́ sọ̀rọ̀ ayé fún àwọn arábí ta ló fẹ́ sọ̀rọ̀ ayé fún àwọn arábí àní ní ayé tí mo kọ́ wá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sẹ́ẹ̀ mi ò fẹ́ máa sọ sítórí ayé yẹn. obìnrin kan ó mú ọmọ ẹ̀ tó bí nínú ẹ̀ ó mú wá bá mi. ó ní ọba ta ló jẹ́ ọba gan ṣé mo jọba nígbà yẹn ẹ kì í sáà sọ kí n fi dà yín lójú rú ta ló fẹ́ bú bàbá àgbà arábìnrin ọmọ mi yìí ó ti jáde yunifásitì fún ìdọ̀dún 6 kò ríṣẹ́ ẹ bá wa wáṣẹ́ fún mo ní bàbá yín wáṣẹ́ fún mà mo ní bẹ́ẹ̀ ni ẹ bọ́ ìbàdàn tó wà lẹ́sẹ̀ yín wà ìbàdàn bẹ́ẹ̀ ni ìbàdàn tó wà lẹ́sẹ̀ yín ẹ bọ́ wá. so ẹ̀yin ọ̀tọ̀mọ yẹn máa lọ ìbàdàn yìí la máa fi parí iṣẹ́ tí ọmọ yẹn máa fi ríṣẹ́ ẹ lè máa lọ. màmá lòun lọ kí ló dé tòró mọ̀ ẹgbẹ́ tá a bá ti lo bàtà yẹn òun máa kú. ó ní tó bá jẹ́ pé ìbàtà yẹn mo fẹ́ lò pé mi ò ní lè lò ṣé ẹ máa sọ ọkọ tó ṣẹlẹ̀ fún ọmọ yín. ó ní àti kékeré ni bàbá ọmọ yẹn ti kú ó ní òun lòun rán ní ilé ìwé gbogbo nǹkan tóun ní òun ta tóun fi rán lọ sí ilé ìwé ó ní ijọ́ kan ó lóun àtàlẹ́ ń wà nínú ilé ó ní ọmọ yìí wá dé láti school ó ní ó ṣílẹ̀kùn lé òun lórí ó ní ó rí òun àti àlè nínú ilé ó ní ó dẹ̀ pòṣé jáde ó ní àtijọ́ yẹn lòun ti fi ayé ẹ̀ sínú ìbàtà tó ń bẹ̀rẹ̀ sí tẹ̀ kiri nígbà tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ ń báyé ọmọ yín jẹ́ wáyé tẹ́sí tó wá mú yálé wò lé kiri ilé àfáà ilé babaláwo wáyé ó ní kó má bàa fúnra sí òun bí ọmọ ẹ ṣe fò dìde nìyẹn bó ṣe lọ aṣọ mọ́mọ́ mi ẹ̀ lọ́rùn ni
okay now tí àṣírí yẹn ò bá tú báwo lọmọ ẹ ṣe fẹ́ fúnra sí ìyá wípé òun ló ṣe mo ní mi ò kì í ní ọ̀rẹ́ eré lẹ́pẹ́ ni èèwọ̀ ni mi ò lè jẹ́ ọ̀rẹ́ anybody nínú ayé yìí mi ò kì í lọ́rẹ́ mi kì í lọ́tà tó bá sọ pé o ti rí ọba Solomoni mo rí ẹ nìyẹn tó bá sọ pé o rí mi ò rí ẹ mi ò ní béèrè pé kí nìdí tó fi hùwà mi ò ní béèrè kí nìdí tó fi sẹ́ǹjì sí mi láyé ẹ káàrọ̀ sà mi ò ní ọ̀rẹ́ tí máa pè jókòó wípé wá nǹkan báyìí ló ṣẹlẹ̀ nínú ayé ìyàwó mi nǹkan báyìí níyàwó mi ṣe fún mi mi ò ní ìyá tí mo lè sọ fún mi ní bàbá tí mo lè sọ fún bí ìkọ̀kọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó mi tí a bá ti lè yanjú ẹ̀ kí obìnrin ó yá lé dáàdì ẹ̀ mi ò fẹ́ rí ẹ mọ́ èèwọ̀ dẹ̀ ni fún ìyàwó mi kó fẹjọ́ mi sùn ènìyàn o gbọ́rú ẹ̀ rí àwa ti kẹ́kọ̀ọ́ nínú ayé mi ò kí ń báyàn ṣeré o ibi tẹ́rẹ̀ mi máa rí o mo dá nìkan máa ń rìn ni wọ́n mọ̀ pọ̀ lè ní mi ò ní ẹni tèmi àtẹjọ máa ń sọ̀rọ̀ hello nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ayé mi nǹkan báyìí níyà bá kí ló rí sí ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ báyìí sọ̀rọ̀ kan ìyàwó mi ṣe kíní kan mo fẹ́ báyìí sọ̀rọ̀ nípa kò sí ó mọ̀ wípé ayé máa fi ọ̀rọ̀ wá ẹ lẹ́nu wò wọ́n máa rè ẹ́ débi pé wọ́n máa tọ́jú àṣírí ẹ̀ sí wọn lọ́wọ́ tó bá ti rí wípé àṣírí ẹ̀ ti wà lọ́wọ́ wọn wọ́n máa fìtínà ẹ̀ kán lè bá ìjà wọ́n fẹ́ sọ story wọ́n fẹ́ gba promotion lórí íńtánẹ́ẹ̀tì ṣé ẹni tó yọ lórí bújù láyé òun lẹni tó pàdé èèyàn lórí íńtánẹ́ẹ̀tì tó wá sọ àṣírí ayé ẹ̀ fún ó ti lùgbàdì ayé wọ́n máa fi ẹ́ ṣe content láìpẹ́ ó pàdé èèyàn lórí íńtánẹ́ẹ̀tì o mọ̀ bàbá ẹ̀ o mọ̀ ìyá ẹ̀ o mọ̀ anything nípa ẹ̀ o nítorí pé ẹ ti jọ pẹ́ lórí live o wá pé o ní wárápá ti gbé bàbá ẹ̀ rí wọ́n máa fi ẹ́ ṣe content láìpẹ́ bàbá ẹ̀ sàwọn máa sunkún ìgbére kiri títì kò sí ènìyàn lèèyàn máa jẹ́ kò sí ó gbọ́ ọ̀kan tí bíbélì sọ ni àwọn tó kọ́kọ́ wá sáyé ìgbàanì ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni ta ló jẹ́ tó bá ń dùn fún ẹ láyé máa bá ẹ ṣe ìwọ tó bá ti sórí ibú ayé máa kẹ̀yìn sí ẹni mo ní tí o bá sórí ire nínú ayé gbogbo ayé ló máa bá ẹ jẹ́sẹ̀ tó bá sórí ibú ìwọ nìkan ṣoṣo ló máa rán that is the reason why o gbọ́dọ̀ jẹ́ kó rí ẹ pé nínú ayé má jẹ́ káwọn kan máa tì ẹ́ má jẹ́ káwọn kan máa pùsì ẹ́ má jẹ́ káwọn kan máa tì ẹ́ sí nǹkan tó o fẹ́ sí. tó bá dá nìkan ní stroke yẹ ìwọ fúnra ẹ ló máa rán tó bá dá nìkan fọ́ ojú ẹ ìwọ fúnra ẹ ló máa rán máa lọ àwà lẹ́yìn ẹ àṣegbá nobody is in your back owó tó wà lọ́wọ́ ẹ ló fà tó ń fi dúró jẹ́ kówó yẹn lọ wàá mọ̀ wípé o mọ̀ o lẹ́nibọ̀dì o léèyàn ìwọ tó bá ní ara ẹ ló lénìyàn have yourself ní ara ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni wọ́n fún ẹ̀gbọ́n ẹ ní 20,000 péré àtàídànù ìwọ tó ń sọ pé ẹ̀gbọ́n ẹ ni o rántí Joseph àtàwọn ẹ̀gbọ́n ẹ ni o kí n ka bíbélì 20 ogún owó fàdákà kàbí tí ọgbọ̀n náà ta Joseph tàná tà lọ́gbọ̀n ṣé Jésù náà tà lọ́gbọ̀n ogún owó fàdákà òun náà ta Joseph. ènìyàn mọ ni ènìyàn àbùdí yànyàn ènìyàn lẹ̀rù kọ́kọ́rọ́ ilé ayé ni wípé how are you ẹ kú ọjọ́ mẹ́ta sí àlàáfíà ni ìyàwó ń kọ́ àlàáfíà ni mà dáàdi ń kọ́ àlàáfíà ni ojú yín mà kọ́rẹ́ lọ́wọ́ ṣé kò sí kò sí nǹkan kan o ó wà wúmọ̀ yìí ti tún bẹ̀rẹ̀ sí ẹ ó ti tún gbé sí ẹ dé lánàá mo ní kó ṣe gbá lòun ò ṣe olórí burúkú ẹ̀ mo tẹ̀ tí máa wò ìyàwó ẹ̀yẹn tẹ́lẹ̀ gan pé akọ òfu ẹ ti pọ̀ jù náà ìranu ẹ ti pọ̀ jù kí ni wọ́n gan rí lára ẹ̀ tó fi fẹ́ o ti fi àyè sílẹ̀ kọ́ máa tẹ ẹnu bọ ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ fámìlì ẹ̀ aláǹgbá ògiri ẹ ti lanu aláǹgbá ti kó wọnú ẹ̀ tó bá ti fẹ́ lọ́jọ́ wẹ́wẹ́ ọkùnrin lè dànù má fẹ́ mọ́
tó bá ti fẹ́ lọ́jọ́ wẹ́wẹ́ òfò obìnrin tó máa ń fẹjọ́ ẹ̀sùn kiri títì lé dànù ó máa kórí burúkú ẹ̀ lọ síbi tó ti ń bọ̀ èso obìnrin gidi ó lẹ́wà ẹnu ẹ̀ ń jò ọkùnrin yẹn ló kó lọ́wọ́ ṣùgbọ́n sọ̀kùrọ̀ ni sófò àdúgbò ni gbogbo àgbáyé ló ti rojọ́ ìyàwó ẹ̀ fún tán gbogbo àgbáyé ló ti rojọ́ ọkọ ẹ̀ fún tán gbogbo àgbáyé ló ti rojọ́ ọmọ ẹ̀ fún tán. dira ẹ mú kò sẹ́nibọ́dì tó wà lẹ́yìn ẹ̀ kò sí ènìyàn kankan níbi kankan ẹranko ní gbogbo wa tẹ̀bátẹ̀mọ̀ kó lọ gbọ́ ìwọ tó bá rí sí ló máa rí ènìyàn lẹ́yìn ẹ̀ àwọn tó dẹ̀ rí lẹ́yìn ẹ̀ yẹn opportunity tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìkan tó fẹ́ jẹ lọ́wọ́ ẹ̀ náà wá jókòó tì wọn ò láìkì ẹ̀. àwa tá kọ́kọ́ wá sáyé la ń bá ẹ sọ̀rọ̀ yìí ẹ̀kẹta tí máa wá sáyé rè tó bá rí ènìyàn tó bá dúró tiẹ̀ dáàdi wa ní mọ́mì wa ní a ò lè fi sílẹ̀ àǹtí wa ní ó ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ìjọ tó ń bá ti rí kíní ẹ gbà mọ́ kàbí wọ́n rí wípé níbi tó ó dàbí pé ó ti dágbáwó ó dàbí pé kò sí kankan lọ́wọ́ ẹ̀ nìyí mọ́ wọ́n máa bọ̀ dé páù wọ́n sojú fúrú tó bá wá pè wọ́n pé hello ẹ rántí ni àjọ bẹ̀rẹ̀ kíní yìí náà yìí sábà lákó bá ẹ o okùn àtẹlẹ da ẹ nìyẹn. Don't stress yourself to help anybody. Don't stress yourself to make anybody happy. If you stress yourself to help anybody, if you stress yourself to make anybody happy, when you have escolopidian problem, those people that you stress yourself to help, those people that you stress yourself to make happy, they are the first person to mock you. I come again. Don't stress yourself to help anybody. Don't stress yourself to make anybody happy. If you have escolopidian problem, if you have Britannica royal myotachologicality problem, those people that you stress yourself to help, those people that you stress yourself to make happy, they are the first person to mock you. You will now be imagining that how come that is human being for you. Ènìyàn ni wá. Mo máa tún sọ̀rọ̀ kankan sí bóyá àpò níbi ilé ni. Wọ́n pe ẹnìkan ní àràgbérín. Wọ́n pe ẹnìkan ní balógun. Sí èrè ló gbèjà ìlú sẹ́ gbèjà ara ẹ gbèjà fámìlì ẹ jàfára má jà fún ìlú má jà fáyé orí burúkú ní kéèyàn má jà fún ayé. ọba ìlú kan wà aforúkọ bóyá ọba ìlú yẹn láṣìírí wọ́n pè nìkan ní balógun. Balógun yìí kò sí ojú ogun tó máa lọ tí ò ní ṣẹ́gun ṣùgbọ́n kíní kan ló bẹyìn ajá jẹ́. Ìgbàkígbà tí balógun yìí bá ti fẹ́ lọ sójú ogun ìyàwó méje ló ní. Ìgbàkígbà tó bá ti fẹ́ lọ sójú ogun tó bá máa padà dé ó máa jagun ṣẹ́gun tó bá máa padà dé ìyàwó kan gbọ́dọ̀ kókó tó délé. Tó bá ti dé ọba máa ṣe sàdánkátà ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú àmúmọ́ra tìyàwó ẹ títí tí ó fi lọ sójú ogun títí obìnrin mẹ́fà fi kú ó wá kun ìyàwó ẹyọ kan. Ogun tó wá dé sí ìlú yẹn lọ́jọ́ kan nígbà tó ogun máa tún dé ọba yẹn tó wá lọ pé balógun jọ gbà wá lágbàtán ìwọ nìkan náà la gbójúlé láàrin ìlú yìí kò séèyàn bíi títì ẹ. Balógun múra jó ogun ìyàwó ẹ lọ́mọ lọ́rùn wípé kò tó fẹ́ pa mí ni àwọn ìyáálé mi gbogbo ti kú èmi nìkan ló kù má jẹ́ kí n kú jásọ ẹgbà
ó mọ̀ pọ́ba ló rán mi níṣẹ́ ni eléyìí ń bá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà wí ẹ̀yin tó jẹ́ pé wọ́n rán níṣẹ́ ẹrú tẹ́ ò fi jẹ́ tọmọ akọyin lẹ́kọ̀ọ́ ìyẹn tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ni o àwọn tó dẹ̀ kẹ́kọ̀ọ́ nínú yín kẹ̀ wọ́n mọ ibi tán wà. ó já aṣọ ẹ̀gbà lọ́dọ̀ ìyàwó ẹ̀ fi mí lẹ̀ ó mọ̀ pọ́ba ló rán mi níṣẹ́ ni nígbà tí Balógun máa déjú ogun ó pa béèlẹ̀ bí ẹni gbọ́n ṣe ní láàánú pé bó ṣe ṣẹ́gun wọ́n yọ ojú ẹ̀ méjèèjì má ṣe o wọ́n yọ ojú bàbá méjèèjì àwọn ọmọ ogun tó kù wọ́n mú wá sílé kí bàbá tó délé ìyàwó ti kú ọba ní ẹ bá wa kí Balógun o ó kúṣẹ́ takuntakun o ó kẹ́rù wá ojú Balógun méjèèjì ti fọ́ nígbà tó máa kó ẹ̀rọ dé ààfin ó kó àwọn obìnrin wá ó kó gbogbo oríṣiríṣi wá ọba wá fún ní ìgò aṣọ méjì ó ní kàn lọ gbé fún Balógun nìkan ló wà nínú ilé ọ̀sẹ̀ àkọ́kọ́ àwọn èèyàn ṣe yọ̀tọ̀ mi nínú ilé ẹ̀ bàbá ẹ mà kú ìtọ́jú wa láàrin ìlú kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ ṣe ẹ má wọ́ọ̀rì a máa tọ́jú yín ẹ má ro tìyàwó yín o ojú yín tó fọ́ yìí tẹ bá ti ń wẹ̀gbẹ́ àwa lẹ máa rí ọba náà bẹ̀rẹ̀ sí fọ́nbù. ọ̀sẹ̀ kejì kọjá nígbà tó máa dọ̀sẹ̀ kẹta olóko lọ sóko ẹlẹ́rìí lẹ́sẹ̀ rí ọlọ́jà lọ sọ́jà Balógun fẹ́ yàgbẹ́ ó yàgbẹ́ bára ó mà ṣe o Balógun fẹ́ tọ̀ ó tọ̀ bára gbogbo àwọn tó lọ jà fún gbogbo wọn ti lọ fèsì ìgbésí ayé wọn lẹ́yìn tí Balógun ti dá nìkan ṣe tìfọ̀n ó di oṣù méjì àwọn ìjòyè méjì kan wá kí Balógun ẹ kú iṣẹ́ kọjọ́ mẹ́ta sí àlàáfíà lẹ́wà báwo lára yín ọba ní ká máa kí yín o ẹ ṣeun wá ọjọ́ o Balógun wá gbójú sókè máa gbójú sílẹ̀ báyìí omi ẹkún jáde ó ní ẹ̀yin ìjòyè ẹ̀yin ló mọ̀ye aṣiwèrè èèyàn ló gbèjà ìlú